الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله خاتم الأنبياء إمام المرسلين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد أدعوكم فون ولون وبا الله àṣẹyìn fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá tí ó tún ṣọ́ wa láti gbàtà ti fìrà wálẹ̀ níbi ọjọ́ mẹ́jọ sẹ́yìn, ọjọ́ kẹjọ sẹ́yìn láti jọ Jímọ̀ tó ti lọ. Àwa ń bẹ Ọlọ́run bá nínú àánú ẹ̀ eléyìí tí a tún fẹ́ bára wa sọ lénìí gẹ́gẹ́ bí lórí ètò wa ọ̀nà òdodo manhajul haq. Abẹ́ Ọlọ́run bá àlékè ọlá nínú àánú ẹ̀ Ọlọ́run jẹ́ kí a gbọ́ wáyé gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀ fún wa lọ. Ọlá ìpè méjì Ọlọ́run, ọlá la ilaha illallah. Gẹ́gẹ́ bí a ti mọ̀ nínú ètò wa lẹ́yìn tí a ti dúpẹ́ fọ́lọ́run tàṣàlá sálátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan wa nílé. Àrọ́ wa gbà wá tá à ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin, Ọlọ́run kó má ṣàlàyé kíyèsí ẹnì kọ̀ọ̀kan wa. Èyí tí a fẹ́ gbéyẹ̀wò lénìí lórí ètò wa manhaj haq òun náà ni tá à ń pè ní àtọ̀hárọ̀, ìmọ́tótó gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú ẹ̀sìn Islam ó ní ibùjókòó tó dúró sí, tó yẹ pé nínú àwọn in tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ìbádà kó máa ń jẹ́ kó gbà òun náà ni ìmọ́tótó wà. Tọ́tà wá wo ìmọ́tótó tá a wí a rí pé òun náà ni ànàdọ́fà, ká wà ní mímọ́ kànga. So ní gbogbo àwọn aktharul hissiya aw ma'nawiya kéèyàn mọ́ nínú àwọn kùdìẹ̀kudiẹ àwọn ìlànà ìdọ̀tí yẹn òun wá pín sí méjì. Alákọ̀ọ́kọ́ ń bẹ òun lè tó ní í ṣe pẹ̀lú ìta bá sábà máa ń feel, tí ó máa ń sábà ní ṣe pẹ̀lú ara wa, alibadan tó bá ní ṣe pẹ̀lú ara wa. Ìmí sì ń bẹ kò ní ṣe pẹ̀lú ara àmọ́ ara láti ṣe, ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run àti ìjọsìn. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nínú ètò ní ṣe pẹ̀lú ara wa tí wọ́n ní mọ́tótó náà ni pé kéèyàn jí láàárọ̀, ètò kálẹ̀ tó gbajúmọ̀ òun náà ni pé mùsùlùmí jí láàárọ̀ ó gbọ́dọ̀ bójútó ìmọ́tótó ẹ̀, kó fọnu, kó ṣàlùwàlá láti lọ kírun. Lẹ́yìn náà tí wọ́n bá fẹ́ jáde kúrò nílé, bí wọ́n fẹ́ lọ síbi iṣẹ́ ni àbí fẹ́ lọ sí àwọn ibi tí yóò gbà jẹ ìmu, kó lọ sí bathroom kó lọ wẹ̀. So àwọn yẹn ń sìn, àwọn yẹn ní ṣe pẹ̀lú ìlànà Yorùbá. Bọ̀ tó wá ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó jẹ́ nínú tara òun náà ni pé béèyàn ṣe ní ìmọ́tótó tí ó fọra ẹ̀ kúrò níbi àwọn ìdọ̀tí ara. Nínú ẹ̀
òun náà ni tí a bá sọ wípé èèyàn tọ̀, ẹni tó bá tọ̀ yóò fọ ibi abẹ́ tó fi tọ̀ yẹn. So àwọn ibi abẹ́ tó fi tọ̀ yẹn ní ìsìn káléèyàn wá tọ̀ kò fọbẹ̀ wọ́n á ní kò tàǹbà. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n á ní àtọ̀ má tàǹbà. So irú ẹni yẹn ní ìsìn òun tọ̀ hẹ̀síyà nìyẹn, èyí tó ní ṣe pẹ̀lú feelings ti ara. So ó wá tọ̀ ó gbọ́dọ̀ tàǹbà, torí pé tó wá tọ̀ tí ò bá tàǹbà ìyẹn ni pé kó ṣan ibi tó fi tọ̀ yẹn. Tó bá tún jẹ́ pé ó tún lọ sí ilé ẹ̀gbin láti lọ ṣe gá, so á tún ṣan ibẹ̀ yẹn náà. So gbogbo àwọn eléyìí ni wọ́n nítumọ̀ wípé àtọ̀hárọ̀ ìmọ́tótó ó pín sí méjì. So eléyìí tó jẹ́ a fi ń mọ ara wa tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn, òun náà ni pé ká tọ̀ ká tàǹbà. Téèyàn bá ti wá lọ sí ilé tó ti lọ ṣe gá yóò tún fọbẹ̀ yẹn náà. Kódà nínú tí ìsìláàmù tún fọwọ́ sí jùlọ òun náà ni pé téèyàn bá lọ sí ilé ẹ̀gbin tí a mọ̀ sí tọ́lẹ̀tì, tó bá ti ṣe gá tó ní ṣe á wá fọwọ́ ẹ̀. Lẹ́yìn tó bá fọwọ́ ẹ̀ á tún fọ̀ pẹ̀lú ọṣẹ. Eléyìí yàtọ̀ sí ìlànà tí àwọn gharibiyun, àwọn tó jẹ́ pé wọ́n pera wọn ní westerners, tí wọ́n mú wá. So àwọn máa lo toilet roll tí wọ́n ń lò yẹn kò lè fọ ibi tó fi ṣe ẹ̀gbin yẹn, kò lè fọ mọ́. So àṣà Islam, àbí ká sọ wípé in tí Islam mú wá tó jẹ́ wípé in tí Ọlọ́run bá lékè ọlá tó sọ̀rọ̀ lé lórí, in tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ̀rọ̀ lé lórí, ó ṣòro àbí kẹ̀kà tiẹ̀ sọ wípé kò possible kéèyàn wá mú ìdàkejì ẹ̀ wá tá à ń pè ní alternative, wípé tí ò bá ti ṣe léyìí ẹ jẹ́ ká ṣe léyìí. Èèyàn tó lọ iléèwẹ̀ tó jẹ́ wípé ńgbà tó máa kúrò ń bẹ̀ ààyè tó ẹ̀gbin ti jáde kò fọ̀. Tó bá àkọ́kọ́ ni pé ibi tí ẹ̀gbin yẹn ti jáde yẹn tó bá padà fọwọ́ kàn tó fi sí mú ẹ̀, òun náà ò ní láìkí ara ẹ̀. So gbogbo eléyìí wá ní Islam ló dá sí, Ọlọ́run bá lékè ọlá ni wọ́n dá sí. Bẹ́ẹ̀ náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lòun náà ló fẹnubà. Yẹn náà àwọn afáẹ̀sìn fi máa ń sọ wípé Islam òun gangan ni ìlànà tó ṣe wípé ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́. Ká tún wò, ṣé ká tún lọ sí ilé ìwẹ̀ ká tún jáde, ṣé Islam tún sọ̀rọ̀ nípa ẹ̀ ni? So n táàbù ni pé gbogbo ètò ìgbésí ayé wa látòkè délẹ̀, tó bá jọkùnrin Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀, tó bá jóbìnrin náà Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀. Bó ti jẹun, bó ti jáde kúrò nílé, bó ti wọṣọ, Islam sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀. Yẹn ni Islam fọwọ́ pé àdínù shamil, ẹ̀sìn tó kún kẹ́kẹ́ tó jẹ́ wípé ó bá àná mu, ó bá èní mu, ó tún bá ọ̀la mu tá à ń wò. Táwa ò tí ì débẹ̀ o, àti ìdé ọ̀la yẹn. Ọ̀la yẹn lè jẹ́ 100 years sísìn, ó lè jẹ́ 1000 years sísìn. Islam ti mú ètò wá. Tí ìṣòro bá ń bẹ níjọ́ náà lọ́hùn sí 100 years sísìn, ìṣòro yẹn solution ẹ̀ ó ti wà nínú Islam. Ẹ wo táìmù tí wọ́n ń ṣe àìsàn kan tó wọlé dé, Ebola 2019-20. Nígbà tí Ebola dé, wọ́n ní in tí ó yẹ kéèyàn ṣe tí ò ṣe, òun ló fà á. Nígbà tí COVID-19 náà tó tún dé 2020, nígbà tí yẹn dé, àwọn ìlú tí wọ́n ń ṣe ìmọ́tótó
tí wọ́n gbọ́ràn sọ́lọ́hun lẹ́nu tí wọ́n ń ṣe tọ́lọ́hun fẹ́, àwọn ìlú yẹn COVID-19 ò dọ́dọ̀ wọn. èyí tó bá dọ́dọ̀ wọn òǹkà wọn kéré, nígbà tó jẹ́ pé ìmọ́tótó làwọn fẹ́kọ̀ọ́ fi ń lògbà. béèyàn bá jẹ́ mùsùlùmí tó dúró déédéé, ó gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó ń ṣèmọ́tótó lóòrèkóòrè. kò ń ṣe pé ìsìláàmù náà tún sọ débi aṣọ, ó wọ aṣọ kan lẹ́ẹ̀mẹ́ta, ó wọlé ní, ó tún wọ̀ lọ́la, ó tún wọ̀ lọ́túnla, ìlágùn ara ẹ̀yẹn náà ó máa ṣe sí ara ìdọ̀tí ni. so gbogbo eléyìí ní ìsìláàmù gbà wá níyànjú. bákan náà ni pé mànàwíyà, tá bá tún wò pé ìlànà ẹ̀gbin tó ní í ṣe pẹ̀lú ìbásopọ̀ àwa àti Ọlọ́run, kí la fi fọ̀ mọ́, òun náà ni tọ̀hárọ̀. bí ní ìsìn èèyàn tó ń ṣẹbọ sọ́lọ́run, tó ń ṣe ṣíríkù, so gbogbo àbí ìwà tó jẹ́ pé kólókù rọ̀zíl, ìwà yẹpẹrẹ, so ẹni tó ń ṣe ṣíríkù, ẹ̀gbin náà ni ṣíríkù. ẹ̀gbin ká ṣẹbọ sí Ọlọ́run, ẹ̀gbin ni. torí pé gbogbo ẹni tó bá ti ń ṣẹbọ sí Ọlọ́run, onítọ̀hún yẹn ó ti ń ṣe ẹ̀gbin. kò ń ṣe ẹbọ sí Ọlọ́run, ìwà ẹ̀gbin ni. torí pé mùsùlùmí ń wà ní mímọ́ lóòrèkóòrè. bó dẹ̀ ṣe ń wà ní mímọ́ lóòrèkóòrè yẹn, èèyàn tó wá ń ṣe nǹkan tí Ọlọ́run ọba tó mọ́, inna Allaha tayyib, Ọlọ́run ọba àlékè ọlá, ọba tó mọ́ ni. wala yakbal, Ọlọ́run kẹ̀rí tí à ń sọ pé mọ́ yìí kò ní gbà kankan lọ́wọ́ ẹrúsìn Ọlọ́run àyàfi nǹkan tó ṣe kí ni, nǹkan tó mọ́. sọ Ọlọ́run sọ ní Quran Suratul Furqan àyà 48 pé wa anzalna minas samai ma'an tahura. Ọlọ́run sọ kalẹ̀ láti sánmà omi tó ṣe kí ni, omi tó mọ́. Ọlọ́run ní inna Allaha tayyib, Ọlọ́run ọba tó mọ́ ni. la yakbal illa tayyiban, in tó mọ́ nínú ìjọsìn òun lọ́lọ́run náà máa gbà. torí pé in tá a mọ̀ sí ṣírìkù nọ́ọ̀ṣù ni, ẹ̀gbin ni. so a gbọ́dọ̀ jìnnà sí. tá bá wo ọ̀gọ̀rọ̀ ayat nínú Quran Karim, lọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀gbin, ìkọ̀ọ̀kan nú ẹ̀ ló wá ní ìtumọ̀ oríṣiríṣi. bọ̀ èyí tó gbajúmọ̀ ni pé ìmọ́tótó ara, ìmọ́tótó ẹ̀mí. téèyàn bá wá ní ìlànà ẹ̀gbin, bóyá ó dáràn jánábà àbí ó súnmọ́ ìyàwó ẹ̀, á ṣe ìmọ́tótó, á wẹ̀ jánábà, á wẹ̀ gúúsùlù. tá a bá fẹ́ kírun, á ṣe àlùwàlà, ìyẹn ni wọ́n pè ní wùdú. tá a bá fẹ́ ní ṣe pẹ̀lú Ọlọ́run, ó fẹ́ kírun ni, ó ṣàlùwàlà, fẹ́ ṣèjọ́sìn ni, ó ṣàlùwàlà, fẹ́ náfìlà ni, fẹ́ ṣàlùwàlà, ó ṣàlùwàlà. bákan náà ni pé nifas, tóbìnrin bá sọ yí pé tóbìnrin bá bímọ, so tó bá lẹ́yìn 40 ọjọ́ àtẹyẹ kan tí ó bá mọ́ kúrò níbi, torí pé ẹ̀gbin ni ẹ̀jẹ̀ tó ń jáde látara obìnrin tó ṣẹ̀ bímọ. tẹ́jẹ̀ yẹn bá ti wá dá, yóò wá wẹ̀. so irú ẹ̀wẹ̀ yẹn ló ń pè ní ìwẹ̀ nifas. so yóò wá wẹ̀ ìwẹ̀ yẹn ló ń pè ní gúúsùlù nifas. gúúsùlù yẹn ni tóbìnrin. tó bá jẹ́ pé ó tún ń ṣe haid, ó tún wà lẹ́ni tó ṣe wípé ó ń ṣe nǹkan tọ́lọ́hun fi ṣe sábàbí fún lóṣù, pé àwọn obìnrin wọn lè ṣe kọ́ máa ṣe lóṣù. so tó bá ti ń parí ẹ̀, wọ́n á tún wẹ̀wẹ̀. so irú àwọn ìwẹ̀ yẹn náà ni wọ́n fi mọ́ra kúrò níbi ẹ̀gbin eléyìí tí wọ́n wà tẹ́lẹ̀. so tọkùnrin bá súnmọ́ ìyàwó ẹ̀, á wẹ̀ gúúsùlù. ìwẹ̀ yẹn náà ló máa sọ di ẹ̀tọ́ láti máa kírun. tóbìnrin náà tọkọ ẹ̀ bá súnmọ́, òun náà máa wẹ̀ ìwẹ̀ gúúsùlù. so irú ìwẹ̀ yẹn
náà ló sọ di ẹ̀tọ́ fún obìnrin bẹ́ẹ̀ láti máa kírun lọ. So wàhálà tí ò bá ti wá ṣe bẹ́ẹ̀ ìrun kò tí ì lè kírun, torí pé ọlọ́run ọba àlékè ọlá ọba tó mọ̀ ni. Sorú àwọn ẹ̀gbin yìí lè à ń pè ní àwọn ẹ̀gbin tó ní í ṣe pẹ̀lú pé ti ọlọ́run ọba àlékè ọlá láti fi ṣe ìjọsìn fún. Àmọ́ eléyìí tó bá jẹ́ wípé ó ń jáde lára wa láì ṣe pa súnmọ́bìnrin, láì ṣe bí irú ká sọ pé èèyàn tọ̀ àbí èèyàn lọ sí ó lọ ṣe gá ní toilet. Sorú àwọn eléyìí nìsín tí wọ́n bá máa wẹ̀ yóò kàn yóò kàn ṣe gúúsùlù. So àwọn ìlànà téèyàn fi ń gbà mọ́ òun nìyẹn. Tá bá lọ wo aya al-Qur'an Karim, ọlọ́run ọba àlékè ọlá kò ṣaláì mẹ́nu bà gbogbo àlàyé tá à ń sọ yìí. Suratul Maida, ọlọ́run ọba àlékè ọlá ó sọ wíbẹ̀ wípé wàyídá tá a bá fẹ́ kírun. So pé aya yẹn pé yá ayọ̀ alladhina amanu, aya yẹn ló sọ ìdájọ́ akamul wudu wal ghusl wat tayammum. Aya yẹn òun ló sọ pé ìdájọ́ bá ká máa ṣàlùwàlá tá bá fẹ́ kírun. Òun náà ló sọ pé tí wọ́n bá wẹ̀, aya yìí kan náà òun ló kó jọ. Òun náà ló sọ fún wa pé tí wọ́n bá ṣe tayammum kó ṣe, tí ò bá rómi kó ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀. So gbogbo eléyìí ni ọlọ́run ti ṣàlàyé fún wa nínú al-Qur'an Karim ká bá lè mọ̀ wípé kò sí eléyìí tí a bá lè ṣe, torí pé ọlọ́run bá àlékè ọlá kò dá wa kó wá fi wálẹ̀ ká kàn máa ṣe nǹkan tó bá wùn wá. Ó dá wa láti fi ètò sí gbogbo nǹkan tá a bá ń ṣe. Ètò bá yẹ ká ṣe yóò sọ fún wa, èyí tí ò bá yẹ ká ṣe, èyí táwa gan rò pé kò yẹ ká ṣe, ọlọ́run ó tún lànà ẹ̀ fún wa. Ẹ wo ìlànà ẹ̀gbin ilé tá à ń sọ yìí nísìn, ọlọ́run bá àlékè ọlá ó tún ṣàlàyé fún wa wípé ẹ gbọ́dọ̀ tún ṣe léyìí o tẹ́ bá fẹ́ wà ní mọ́, torí pé òun ọlọ́run ọba tó mọ́ ni, òun ò dẹ̀ ní gbà kankan àyàfi ní tó bá mọ́. So tá bá wò pé nínú ìlànà ṣẹ̀ríà a sọ wípé irtifa'ul hadath wa ma fi ma'nahu. So tá bá ń wo pé kí ni èròǹgbà ọlọ́run níbi ká ṣèmọ́tótó, níbi ká ṣèmọ́ra, òun náà ni pé irtifa'ul hadath ká gbé ẹ̀gbin kúrò lára. Wa zawalul khabas, ẹ̀gbin, nínú ẹ̀gbin òun náà ni àtọ̀ wà, nínú ẹ̀gbin òun náà ni àwọn ẹ̀jẹ̀ irú ìta ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yẹn. So bákan náà ni pé àwọn khabas òun ni eléyìí tó jẹ́ wípé ó máa ń bí ẹ̀gbin ìdọ̀tí eléyìí tó ṣe sára aṣọ. So ìyẹn náà ń pè ní khabas. Àbí èyí tí aṣọ kó ó fẹ́ kírun, ẹ̀gbin táṣọ ẹ̀dẹ̀ ti kó ó wà lára ẹ̀, kò lè ṣe pé eléyìí tó jáde ní ara ẹ̀. So tá bá lọ wo pé al-hadath gọ́gọ́ fúnra rẹ̀ òun náà ni ìtàmọ̀ sí pé al-wasf al-qahim bil-badan al-mani' min as-salat, òun náà ni pé ẹ̀gbin tó wà lára tó jẹ́ pé yóò kọ̀ fún wa láti kírun. Eléyìí ni a ti ṣàlàyé fúnra lẹ́ẹ̀kan pé nínú ẹ̀ náà ni pé al-baul, ìtọ̀, tàbí ẹni tó jẹ́ wípé ó yàsó, kódà tó bá di ṣàlùwàlá tẹ́lẹ̀ tó bá yàsó, á tún lọ tún àlùwàlá yẹn ṣe láti lè padà sí ìdí ìrun tó ń kí, nítorí pé iṣó ó máa ń ba àlùwàlá jẹ́. Tó bá dẹ̀ ti yàsó yóò padà lọ ṣe kíni, yóò padà lọ kírun ẹ̀, torí pé nínú àwọn èèyàn tó yàsó á mọ̀ pé iṣó yẹn rùn, bí ó mọ̀ àwọn tó gbóran gba kíní yóò dá. So ẹ̀gbin ni òun náà fúnra rẹ̀. Àti àwọn tá à ń pè ní ẹni tó jẹ́ wípé òun ti ṣàlùwàlá tẹ́lẹ̀ ó wá jẹ ẹran ràkúnmí àbí ìtújọ bẹ́ẹ̀,
so nínú àwọn tí máa ń já àlùwàlá òun náà ni pé kéèyàn jẹ ẹran ràkúnmí ó máa ń já àlùwàlá. So gbogbo àwọn àlàyé tí à ń ṣe yìí ó ń jẹ́ ká mọ̀ wípé ìmọ́tótó, ẹ̀gbin àti ìlànà tí ẹ̀gbin tó pín sí. So táwa wo pé téèyàn bá yasó àbó tọ̀ àbó lọ sí ilé ẹ̀gbin láti lọ ṣe gá, so pé manari to foul others, kí ni à ń pè ní pé kéèyàn mú ẹ̀gbin kéèyàn mú kúrò. So inú ẹ̀ náà ni pé tajdidul wudu, kéèyàn tún àlùwàlá ṣe. Téèyàn bá ti ń tún àlùwàlá ṣe láti lọ sí ilé ẹ̀gbin, so irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti ṣe ìmọ́tótó nìyẹn. Ó ṣe àlùwàlá yẹn ó fẹ́ fi kírun àbó ó ṣe àlùwàlá, so tó bá ti lè yasó àbéèyàn tọ̀ àbó lọ sí gá, so irú ẹni bẹ́ẹ̀ yẹn ó máa tún àlùwàlá yẹn ṣe. Ìtún àlùwàlá yẹn ṣe yẹn ó túmọ̀ sí pé tó bá ti tọ̀ tán ó máa ṣan ibi tó fi tọ̀ yẹn, á ṣàṣàkárí ẹ̀. Tó bá wá ṣan yóò wá tún àlùwàlá ṣe, nítorí pé ìtọ̀ tó tọ̀ yẹn ti já àlùwàlá. Bí ò bá dẹ̀ ṣe àlùwàlá kò lè kí ìrun. So irú ẹ̀ náà ni àwọn aksal mosnuna, àwọn ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ súnà. So nínú àwọn ọ̀nà tá a fi ń mú ẹ̀gbin kúrò nìyẹn. So nínú ìwẹ̀ súnà òun náà ni àwọn ìwẹ̀ tá a máa ń wẹ̀ bíi ìwẹ̀ tá a fẹ́ lọ jímà. So àwọn kan sọ wípé alal qawl bi adamul wujubihi, so kò ń ṣọ̀ranyàn but a fẹ́ ká ṣe nítorí pé Ànábì sallam òun náà ó máa ń ṣe. So irú àwọn eléyìí á kó ẹ̀gbin kúrò lára. Bí ó bá súnmọ́ ìyàwó ẹ̀ náà, ẹ̀gbin yẹn á wẹ̀ gúúsùlù yẹn ló sọ nǹkan tó ń ṣe yẹn ló ṣe sọ di ẹni tó mọ́ kúrò níbi ẹ̀gbin tó wà. So tó bá ti wá kúrò léléyìí ló ṣe tó lẹ́tọ̀ọ́ sí ìrun kíkí. So torí pé béèyàn bá sọ pé òun ò ṣe tọlọ́hun, nǹkan míì tí ò tó tọlọ́hun ló máa ṣe. Béèyàn bá lo toilet roll tó sọ pé òun fi fọ òun tọ̀tàn, òun á fi nu abẹ́ òun lẹ́yìn tó òun tọ̀tàn, toilet roll yẹn kò lè fọ nǹkan tó kò lè fọ mọ́, kò lè fọ abẹ́ ẹ̀ mọ́. Tó bá lo toilet roll yẹn tán kó gbóòórùn bẹ̀ yẹn padà, á rí pé kò mọ́. So lẹ́yìn kó bá fọ bẹ̀ yẹn kó ṣẹ̀ tó wá fi omi kó fi fọ ọwọ́ ẹ̀, ìyẹn ṣẹ̀ ló ṣẹ̀ wá di ẹni tó ṣe kíni tó mọ́. Kó fi ọṣẹ kó fi fọwọ́ ẹ̀, kódà tí ò bá lọ́ṣẹ kó ṣáà mú omi kó fi fọwọ́ ẹ̀, kó ṣáà wá lọ ṣe àlùwàlá. Ìmọ́tótó nìyẹn. So téèyàn bá ní ìmọ́tótó, àlàáfíà gan á dé bá òun. Bèlèǹtà sí àwọn àìsàn tó jẹ́ ẹ̀gbin tí ó máa gbé kákàkiri. So tó bá ń gbé àwọn àìsàn yẹn kákàkiri yóò gbé fún ẹlòmíì, yóò gbé fẹ́ ẹlòmíì. Islam kẹ̀rí ó fẹ́ tí àwùjọ wa tó máa fi lálàáfíà, tó máa fi dá. Torí ìdí èyí á dúró sí bíbáyìí inshallah. Tó máa fi di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run, á tẹ̀síwájú lórí àkọlé tí à ń sọ tí ń jẹ́ àtọ̀hárọ̀. Abẹ́ Ọlọ́run bá àlékiọlá kí ó má ṣaláì gba ilé ìtasọ yìí, má ṣaláì gba ní bàdà fẹ́ni kọ̀ọ̀kan wa. A sì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa tí wọ́n jẹ́ bàbá gbogbo wa nílùú Ago-Iwoy ilé tí a ti wá. Àtọ́gọ́wé láti wá láàárọ̀ yìí nísìn, ìwádìí dọ̀sẹ̀ tó ń bọ̀ Ago-Iwoy náà látún ti wá níbòmíì ju ìlú wa tí ń ṣe ìlú Ago-Iwoy, torí pé nínú àwọn ìlú tó fọkànbalẹ̀ òun náà ni ìlú náà wà. Ọlọ́run wá yan olórí dáadáa tí
tí gbogbo á sì nífẹ̀ẹ́ sí pé kọ́lọ́run kó máa jẹ́ kí wọ́n máa túbọ̀ tẹ̀síwájú nínú ìjọba wọn. Ìyẹn ni pé kọ́lọ́run kó gùn wọ́n lẹ́mìí lórí dáadáa, kọ́lọ́run má jẹ́ kí wọ́n fàìsàn lò gbà, kọ́lọ́run má jẹ́ kí wọ́n fòṣì lò gbà, àpadà sí ibú, àpadà sí ìgbà, Ọlọ́run má jẹ́ ó kàn wọ́n. Torí tó bá ti kàn wọ́n, ó kàn àwa náà ni. Torí ẹ̀ la ṣe ń bẹ Ọlọ́run fún bàbá wa kábíyèsí dókítà tá fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, dókítà Abdul-Razak Adesina Adenugba Okoko-Dana kejì. Abẹ́ Ọlọ́run àlekè ọlá ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run kó bá ní fi ṣọrẹ fún yín o. Ọlá ìpè méjì Ọlọ́run, la ilaha illallah. Gbogbo ohun tẹ́ ń ṣe lórí àdúrà tẹ́ ń ṣe fún Ago-Iwoy pé kó lè túbọ̀ máa dá sí ju bó ti dá yìí lọ. Ọlọ́run gbogbo ìgbìyànjú yín náà Ọlọ́run jẹ́ kó ṣojú ẹ̀mí yín. Ọlá ìpè méjì Ọlọ́run, la ilaha illallah, la hawla wala quwwata illa billahil azim. Allah subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala mursalin, walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا